Hello. Hello, ẹ kálẹ́. Kí lẹ ń là kọjá mà? Ó ṣẹlẹ̀ pé mo ṣiṣẹ́ ní. Ẹ bá mi sọ̀rọ̀ sókè o. Mo ṣiṣẹ́ rédíò kan. Ṣé ń gbọ́ nǹkan? À ń gbọ́ yín mà. Bí mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́ yẹn, bàbá yẹn ṣàtìlẹ́ ní 80 years. Wọ́n ní pèsè bàbá yẹn máa fẹ́ fi price ìdókòwò máa fọwọ́ pa ní lára. Which I don't like. Ẹni tí mo fẹ́ sọ fún, ìtọ́ tí báwo ló kí n sọ fún wọn, fún ìyàwó wọn, láàrin ẹ̀dá lẹ́nu ìfẹ́ wọn náà fẹ́ mi àdánù. Because traveling ti wá ṣiṣẹ́ ní ibi tí mo wà. Ìwádìí tó pẹ̀lú wá ń sùn lọ́wọ́. Mo ṣe wá ń sùn. Ọkọ̀ rọ̀. Ó fi lè pe ìrìn ìrìn ẹgbẹ́lé. Ṣé bí mo ṣe wá gbé àti mo máa gbé bàbá mi náà ìjọ ẹlẹ́gbẹ̀ẹ́ mi. Bàbá kí lè ṣe àtàdé yẹ́ máa lọ nínú yàrá yín o. Bàbá mi ṣe àkàṣẹ́ lọ́wọ́ ara wa gan ìgbésà sí bàbá nígbà tí mo àti bàbá bá fìdí jálẹ̀ rẹ̀ àti ìgbà yẹn bá mi yàrá bàbá ò ti yá. Àbá ṣe kí ni? Ìgbẹ̀dẹ̀ sọ fún àwọn ara wọn ò yá. Ṣé ń gbà tẹ́ ẹ tì wọ́n? Bẹ́ẹ̀ni. Kí ló ṣe wọ́n? Ara wọn ṣáàyà mi ìdílé kókó. Ṣé ń gbà tẹ́ ẹ tì wọ́n? Ṣé wọ́n forí gbá ògiri àbá forí náà lẹ̀? No, fún ìgbèjì wọ́n jọ̀dí mọ́ nǹkan kan ṣá. Wọ́n jọ̀dí mọ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n jẹ́ ara wọn lẹ̀ ṣùgbọ́n kí wọ́n tẹ̀lé ẹ̀ lọ títí. Ọ̀pọ̀ ìdíwọ̀n ìjọba dápọ̀ fún mi. Ó ti bẹ̀rẹ̀ ìjọba sọ fún mi. Wọ́n tún fẹ́ sọ fún. Èmi náà ń tọ́jú oríṣiríṣi àti ìpèníṣàn wọn tí wọ́n wọ̀ sọ pé wọ́n ń ṣàgbọ̀sára wọn ń tọ̀ sára wọn jẹ́ wọ́n kí pé àmì náà wọ́n ṣe. Bẹ́ẹ̀ sọ pé kí n sọ fún àwọn akẹ́kọ̀ọ́ báyìí ló ṣe lẹ́nu. Ó ti ṣe kọ́wọ́ kẹ́yìn sí bàbá yẹn kó má tọ́jú bàbá yẹn mọ́. Èkú tí wọ́n bá mi lè fẹ́ bá lé ní lójú. Ẹ jẹ́ n béèrè kan lọ́wọ́ yín mà. Okay, sir. Wẹ́ àdúrà mi ni pé Ọlọ́run ní fi àtijẹ àti mu wá síbi tó há. Àdúrà mi nìyẹn. Ẹ tọmọ ọdún mélòó? 27. Ẹ wá ṣiṣẹ́ láti ìlú kan. Bẹ́ẹ̀ni. Ṣé Ìbàdàn lẹ wà báyìí? Bẹ́ẹ̀ni sir. Okay, bẹ́ẹ̀ ìlú kan lẹ ti wá ṣiṣẹ́ ń Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Ẹ wá ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀. Bẹ́ẹ̀ni sir. Ẹ dẹ̀ ti wà pẹ̀lú wọn tó ọdún mélòó? Àpótí tọ́jú ìbò ti lé ní 8 months. Yes. Lẹ́yìn oṣù kelo tẹ́ ẹ débẹ̀ ni bàbá ń gbé súnmọ́ yín. Bẹ́ẹ̀ni sir. Lẹ́yìn oṣù kelo tẹ́ ẹ dé ibẹ̀ ni bàbá yẹn ń sọ pé òun fẹ́ máa bá yín ní àjọṣepọ̀. After 3 months. Tẹ́ ẹ débẹ̀. Ó wá tó gbà wó báyìí tẹ́ ti di bàbá janlẹ̀ tó fi di pé bàbá tó ti wá. Ẹ̀mẹ́ta ni sir. Má. Ẹ̀mẹ́ta. Ní kí ni? Ni mo ti àdìtò ti push òun báyìí. Ẹlẹ́ẹ̀kẹta yẹn wá ni ó lágbára báyìí. Bẹ́ẹ̀ni sir. Kí ni age bàbá yẹn? 86. Yes. 86. Wọ́n ti pé 86 years lọ́dún. 56. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe? 86. 86. Bẹ́ẹ̀ni. Kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ yẹn náà. Kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ yẹn. Ṣé àwọn ọmọ bàbá yìí ò kí ń wá síbẹ̀ yẹn rárá? Wọ́n máa ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan, wọ́n máa lọ. Gbogbo period tí bàbá yẹn ń yọ yín lẹ́nu yẹn, ṣé àwọn ọmọ wọn náà wá ń gbàyà bí wọn wá? Wọ́n wá ọmọ wọn ò fi bẹ́ẹ̀ sí lára dì. Ẹ̀kọ́ tó wà lára dì kó lè wà ní tiẹ̀. Òun dẹ̀ máa ń wálé ní tiẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣọ́kùnrin ni àbóbìnrin? Ọkùnrin. Kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ yẹn, bá ti sọ fúnrú yẹn tí yẹn bá wálé ẹ kàn ra dọ́gbọ́n sọ fún yẹn ni. Ẹ dẹ̀ jẹ́ kó yẹ pé wọ́n jẹ́ kí mọ́mí ò mọ̀ ohun dáàdi ń ṣe báyìí pẹ̀lú mi o. Kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ mọ̀ pé àgbàlagbà. Àmì mi ló ṣe mọ̀ tí máa ń dé kí n sọ fún àwọn ọmọ ìgbà yẹn ó ti tọ́ fún bàbá yẹn ni. Ní tí mo sọ tí yẹn sẹ́. Because tó bá sọ fún ọmọ wa fẹ́ sọ fún ìyá tí bẹ̀rẹ̀ sọ fún ìyá àti tí bàbá ti sọ fún àwọn ọ̀rọ̀ lẹ́sọ but ọmọ ò lè sọ fún ìyá tó bá jẹ́ ọmọkùnrin tó rí ẹ̀ pé tó ti yẹ yín mà tí ò ṣubú lórí ọ̀kadà kò lè sọ fún màmẹ́ ẹ̀. Kì í ṣọmọdé náà kò yẹ kó lè ẹ bá ti sọ fún irú yẹn lẹ bá sọ fún á lè bá dáàdì sọ̀rọ̀ dáàdì ń tẹ̀ ń ṣe yìí ṣé kóbìnrin yìí ṣé kílẹ̀ lè máa lọ tó bá ti lọ́sìn kò sẹ́ tó máa tọ́jú yín o ṣe é pé ìyàwó wọn náà ti dàgbà lẹ́yìn ṣe ń tọ́jú wọn àbí. Bẹ́ẹ̀ni sir. Àwọn méjì lẹ́jọ́ ń tọ́jú bẹ́yẹn. Bẹ́ẹ̀ni sir.
ìyá náà ti dàgbà ni, kò yẹ kẹ́ ẹ sọ fún, kò yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe yẹn. Ẹ mọ̀ pé àgbàlagbà, Ọlọ́run dáríjì mí o, bí àṣà bàbá mi kan ní Olúwa, ó mọ̀ gbọ́ kó tó gbaṣẹ́ ìránṣẹ́, àwọn ìwà kan ń bẹ tẹ́ kí wàá máa wù. Tó bá gbaṣẹ́ ìránṣẹ́ náà tó jẹ́ mùsùlùmí ó jẹ́ kìrìsìtẹ́nì, ìwà yẹn náà wàá gbé wọnú iṣẹ́ ìránṣẹ́ yẹn náà ni, kò rújú. Kí wàá ní ìbéèrè yín báyìí sìn? kí wọ́n ní mo lè ṣe ní ìgbéyà. Kò sí tẹ́ ẹ ṣe máa tọ́jú wọn náà ni, kí lẹ fẹ́ ṣe? Ẹ máa tọ́jú wọn ni. Ṣé máa sọ sí pẹ́yìn lẹ ti bàbá tí bàbá fi ṣe kinní kan ni? Ẹ máa tọ́jú wọn náà ni o, wá jẹ́ pé ẹ tún dọ́bù iṣẹ́ yín nìyẹn o. Ẹ máa tọ́jú wọn ni, ẹ̀yin náà ó dàgbà láyé o, ẹ tọ́jú wọn dáadáa o, tó ti yé yín o. Ẹ̀yin náà máa dàgbà láyé o. Èyàn máa ń ṣiṣẹ́ mi ń gbà míì, ẹ jẹ́ ń já yín tán. Èyàn máa ń ṣiṣẹ́ mi inú ayé ń gbà míì. Iṣẹ́ tó ń ṣe yẹn ń gbowó lórí ẹ o. Wọ́n dẹ̀ tún máa kọ ládá sílẹ̀ níwájú Ọlọ́run. Ọlọ́run dẹ̀ tún reward ẹ lórí iṣẹ́ tó ń ṣe yẹn. Ara ẹ̀ níṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn, ẹ̀ ń tọ́jú arúgbó. Kẹ́yìn náà lè bá a dàgbà láyé ni nàá. Lóòótọ́ wọ́n ń fún yín lówó. Ẹ mọ̀ wá jẹ́ kó tún wá di ẹ̀ṣẹ̀ fún yín. Ẹ tọ́jú wọn náà ni, ẹ tọ́jú wọn náà ni. Ṣé láti gbàjẹ́ ti fi di wọn jálẹ̀ ń sìn wọn wá bá yín mọ́? Rárá. Ẹ ti wá gbódẹ́kun fún wọn. Kò yẹ kó rí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tẹ́ ṣe yẹn, ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Wọ́n ti dàgbà. Ibi tó káwọn mọ́ ti wọn nìyẹn. Báàrin ẹ̀ ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣáà rí pé ẹ jọ̀ọ́ ẹ tún tọ́jú wọn sí ni. Ṣé ẹ̀ ń gbọ́ mi arábìnrin? Wọ́n gbọ́ ń sàmúlò pẹ̀lú. Ẹ tọ́jú wọn sí. Ẹ rí wọn gẹ́gẹ́ bí òbí yín, àwọn méjèèjì. Ìtí máa sọ fún yín nìyẹn. Wọ́n lò ní fi yín sílẹ̀.